Welcome to Culture Africa TV. Ẹ̀pẹ́ fún wa kẹ́ẹ̀pẹ́ kẹ́ẹ̀gbó kẹ́ẹ̀tọ́ kẹ́ẹ̀fọwọ́pawó kẹ́ẹ̀fèrè jíjòkó ẹ̀kọ́ wa jẹ̀pẹ́ nítorí pé nílùú tá a lè fi sùgé tá a lè fi yangàn tá a lè fi táwọn bàbá wa tá a lè fi gàpá òkè òun ni Ọ̀yọ́ wà. Ìyà ń jẹ wá kábíyèsí ọwọ́ adé, ìyà ń jẹ ọmọ kóòtù òjìrè, ìyà ń jẹ ọmọ Yorùbá. Èrò tèmi ní tèmi rò wípé tí kábíyèsí bá jọba táwa náà dẹ̀ dúró pé ẹ gbọ́dọ̀ jọba wọn ni wípé ẹ ṣe papọ̀ pẹ̀lú àwọn ọba tó kù láti gbé ògo àṣà ẹ̀sìn ìṣe ilẹ̀ kóòtù kẹ́gbẹ̀gà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ṣùgbọ́n ṣáájú kábíyèsí kẹ́ tó jọba ni àwọn agbésùnmọ̀mí ìtúká èdè ìtúká ẹ̀yà náà ti bẹ̀rẹ̀ sí tú wa ká. Kábíyèsí ọjọ́ wo la fẹ́ ṣe yídà nígbà tí bàbá wa ọba Adéyẹyè ẹnìkan tí wọ́n jẹ ọba, mo rí àwọn kankan tí mo tako kódà kan nínú ẹgbẹ́ kan wọ́n yọ mí kúrò torí pé ká máa kúnlẹ̀ kiri ilé ìjọsìn mo kọ́kọ́ tako nítorí pé òrìṣà ní Ọọ̀ni, òrìṣà ní Aláàfin tó jẹ́ kí àwọn tó kù láti orílẹ̀-èdè míì wọ́n máa péjọ wò kán máa bọ̀ kán sì máa wárí fún àti bá ṣe sọ à ń sọra wa di nǹkan míì. Mo tako àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan tí ọba wa bàbá wa Ẹnìtàn tí wọ́n kọ́kọ́ gbé, ṣùgbọ́n nígbà tí mo wá rí i pé ìfẹ́ ni wọ́n wá, ẹ jẹ́ ká lo ìfẹ́ kábíyèsí, ẹ má jẹ́ kí àwọn àdàmọ̀dì àbí àwọn àsáwọ̀ Yorùbá kí wọ́n dàrin wa rú. A ní opportunity kan ní ìsinyìí ẹyọ kan tó kù fún wa yìí, tá a bá ti lose ẹ̀ a lè jẹ lọ mọ́. Kábíyèsí mo bẹ̀ yín bàbá wa òwò adé yóò tó pè yín lórúkọ ṣùgbọ́n orúkọ làpọ̀ baládé àti Ọọ̀ni tìlú Ifẹ̀, ẹ pa á papọ̀ kẹ́ ràn wá lọ́wọ́, ẹ má jẹ́ kí ìyà ó jẹ wá. Wọ́n ti ń gbé wa tà, wọ́n ti ń gbé wa pa, wọ́n ti lu agbára lé wa lórí, gbogbo ilẹ̀ wa lé ní àwọn ẹ̀yà kejì tí wọ́n ń pààyàn àwọn ló wà lórí ilẹ̀ wa. Báwo la ṣe wá fẹ́ ṣe sí nígbà tí ìyapa ọ̀rọ̀ ẹnu, ìyapa èdè, ìyapa ẹ̀sìn, ìyapa àṣà àbí ìyapa pé ojú bí èmi ò jù ẹ́ bá ti wà láàrin wa? Ọ̀nà wo la fẹ́ gbé ọ̀rọ̀ náà gbà? Èmi bẹ̀ wá, èmi ò mọ àgbà nínú yín, ẹni bá mọ àgbà nínú kó wá jáde. Ọ̀yọ́ ìlú nínú ìlú tó tóbi tá lè fi yangàn, Òtù nínú orílẹ̀-èdè tó tóbi tá lè fi yangàn. Aláàfin ikú àbáyé yìí ẹ má wo ọ̀rọ̀ tí n bá fẹ́ sọ tinú mi. Ọ̀yọ́ Empire ti kú, Ifẹ̀ Kingdom kò exist mọ́. Ẹ kàn máa fi ọ̀rọ̀ 2000 years 7000 years ẹ máa fẹ́ fi jẹ àwọn ọmọ wa tó mọ̀ fẹ́ jẹ wọ́n níyà. Tẹ́ bá dẹ̀ jẹ wá níyà olùgbàlà lè padà wá dìde, ṣùgbọ́n ètò òní sọ̀rọ̀ yín dáadáa. Àsìkò tẹ́ wà yìí àsìkò tẹ́ lè gbọ́ wa kúrò nínú ikú àti àrùn èyí tí ń bá wa fẹ́ra. Ṣé ẹ̀yin ọmọ pé ikú gbẹ lábẹ́ ẹni wà tá ń tẹ̀sùn? Kábíyèsí Ọ̀jájá mi ò fẹ́ kẹ́ ẹ gbọ́ ohun táwọn kan sọ
bàbá wa ò wá dé mi ò fẹ́ kẹ́kẹ́ gbọ́ ọ̀kan táwọn kan sọ àwọn onítòfò Samuel Ajayi Reverend Johnson tí wọ́n kọ ìtàn ìwádìí mélòó ni wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ tó kọ ìtàn nípa Ifẹ̀ àbí nípa Ọ̀yọ́ ìwádìí mélòó ni wọ́n ṣe àwọn tó wọ́n ń ká ìtàn nísìnyí ìwé wọn ni wọ́n ń kà bẹ́ẹ̀ yóò bá sí tá a bá fẹ́ sọ ìtàn ìran kóòtù òjìrè délẹ̀ àlọ́ oko fádíẹ̀ láì do oko fá àlè nítàn yẹn pa torí pé Ọ̀rúnmìlà la ṣàwò ìbíní òpìtàn alẹ̀ Ifẹ̀ ìtàn t'Ọ̀rúnmìlà pa tẹ́ ẹ̀ bá jọyìn òde Ifá ẹ̀ lè mọ̀ èyí táwọn kan kọ mi ò tíyẹ̀ tó kọ ìtàn ní 1620 rí ṣe ti rí àwọn ìtìrí 18 náà la dẹ̀ rí ìtàn 40 something 30 something àti 10 something èso wà nínú ìtàn tí wọ́n kọ ìtàn Oríṣọ lásán gbogbo àwọn anímọ̀ràn pé gbogbo ọmọ Yorùbá gbogbo ọmọ kóòtù òjìrè ẹ jẹ́ ká dìde fún òmìnira ara wa fún ìdádúró ara wa àti fún ìgbẹ́kẹ̀lé ara wa ẹ má jẹ́ kí àwọn àsáwọ̀ tó ti pẹ́ láàrin wa ẹ má jẹ́ kí wọ́n dá àárín wa rú.